lọ́dọ̀ agbófinró iṣẹ́ pọ̀ gan-an ní ṣíṣe lórí ọ̀rọ̀ pé à ń gbé èèyàn lọ sílé ẹjọ́ à ń gbé èèyàn lọ sílé ẹjọ́. Àwọn adájọ́ wa nígbà wọn bá ẹlòmíràn dá ẹjọ́ báyẹn kàn wò pé ṣé èèyàn ní í ṣá mo kàròyìn kan ṣé lánàá. ó yẹ kó rí bẹ́ẹ̀. Ó dá ẹni tó lọ jí iṣu bóyá bí iṣu ẹgbọrọ kan tó fẹ́ jẹ tá a dẹ̀ wá ṣe ìwádìí tá a rí wípé ìyà ń jẹ bóyá ibi tí wọ́n fi tó ń gbé wọ́n ń fìyà ebi jẹ ń bẹ̀ ó sì wá rí láàrin yẹn tó mú iṣu tó lè jẹ yẹn tí òní nǹkan rí mú yẹn tí wọ́n gbé dé àgọ́ ọlọ́pàá tá a bá rí wípé ìyà yẹn ń jẹ lóòótọ́ ebi ń pa lóòótọ́ tí a sì rí wípé ó ti fi somehow pé remote pé nǹkan tó ń ṣe ìyókù díẹ̀ kí àtò nídìí tá a sì rí pé ẹni tó gbéṣu ẹ̀ náà ti ń wojú àánú wò pé láti rí àwọn èèyàn tí wọ́n ń sọ pé ọmọ yìí kì í dẹ̀ ṣe ọmọ bẹ́ẹ̀ o láti rí pé kì í ṣe ọmọkọ́mọ kí la fẹ́ gbèrú ẹni bẹ́ẹ̀ lọ ilé ẹjọ́ tẹ́ bá dẹ̀ gbèrú ẹni bẹ́ẹ̀ lọ ilé ẹjọ́ torí bá takò ó lè lo ogún ọdún alágbára tí wọ́n ń lo agbára lórí àwọn tí ò lágbára àwọn tí wọ́n ń lo ipò ọlá lórí àwọn tí lórí mẹ̀kúnnù àwọn tí wọ́n kì í wò wípé níjọ́kanjọ́kan ipò táwọn wà yẹn wọ́n máa fi lẹ̀ àwọn tí wọ́n kì í rò wípé oníwọn á gba òun níjọ́ kan ìyẹn ni ẹ̀mí pé oníǹkan sá máa gbà á níjọ́ kan tóró yá wa ni ó sì máa gba nǹkan. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ tó fi ń kọ́lé tiẹ̀ sọ́tọ̀ gédéǹgbé kò sẹ́ni tó lè yára rẹ̀ sọ́tọ̀ fọlọ́run ọ̀tọ̀ tí ò ní máa róhun ọ̀tọ̀ gbà lọ́wọ́ ọlọ́run ọ̀tọ̀. èyí ni mo fi ń kí yín bí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tí àsìkò tí yín bá jẹ́ níbi tí ẹ ti ń wò wá. tọ́ ọ̀rọ̀ àwùjọ ohun tó ní ṣe pẹ̀lú káwọn èèyàn máa ṣẹ̀wọ̀n láì dẹ́ṣẹ̀ kí wọ́n máa ṣẹ̀wọ̀n láì ṣẹ̀ sófin ìjọba kí wọ́n máa fi wọ́n sí àtìmọ́lé fún ọ̀pọ̀ ọdún eléyìí tó sì ń jẹ́ kí wọ́n ti lo àwọn àsìkò ìgbésí ayé wọn ní àhámọ́ èyí jẹ́ tó ń bani nínú jẹ́ nírú àwùjọ tá a wà lónìí. ìròyìn pọ̀ tá à ń rí ọ̀pọ̀ la sì ń rí lójú òpó ayélujára tèmi tí ń tòótọ́ ohun tá a mọ̀ pẹ̀kẹ́lù rèé mo kí yín o. pẹ̀lú mi ní dédé àsìkò yìí mo ní olóyè Yunus Odùṣínà lámèyító àwùjọ ni wọ́n mo kí yín sà. tó a kú ojúmọ́ tòní ẹni ọjọ́ ìṣẹ́gun Olódùmarè àṣẹ́gun. àmín àmín. tó ìròyìn kan jáde nípa ọkùnrin kan ìpínlẹ̀ Èkó ló ti ṣẹlẹ̀ wọ́n fi pamọ́ sí àtìmọ́lé Kirikiri fún ọdún 15 years nígbà tó sì wà níbẹ̀ tèmi tí ń tòótọ́ nígbẹ̀yìngbẹ́yìn ilé ẹjọ́ padà tú sílẹ̀ wọn ò gbé lọ ilé ẹjọ́ wọn gbọ́rú ẹ̀ lọ ilé ẹjọ́ ìwọ̀n lẹ́yìn 15 years yẹn ní wọ́n sọ pé wọ́n kàn ti pamọ́lé láìṣẹ̀ láìrò adájọ́ bá ní kó máa lọ lálàáfíà. irú eléyìí ti pọ̀ tó ń ṣẹlẹ̀ nírú àwùjọ wa àrí ti kan tó ṣẹlẹ̀ ti ọ̀rọ̀ MFM náà tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí àrí ti ọkùnrin kan náà tó náà tún jáde tó sọ̀rọ̀ eléyìí tó ń túmọ̀ sí pé ọ̀pọ̀ orí tí ó ṣẹ̀ ló kún àtìmọ́lé kí ni tẹ̀lé sọ sí gẹ́gẹ́ bí onírìírí tó ti wà lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá rí. ẹ ṣe àwọn Yorùbá bọ̀ wọ́n ní orí yéye ní mògùn tàìṣẹ̀ ló pọ̀ bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé
tá bá sọ pé ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ni irọ́ là ń pa fún torí òwe tí a sọ yìí ó ti pẹ́ tí òwe yẹn ti exist tí pé orí yéye ní mògùn àìṣẹ̀ ló pọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ orí tó wà nídìí ògùn o ìdí òṣẹ̀ ló pọ̀ níbẹ̀ torí láyé ìgbà náà wọ́n á máa lọ bẹ́rí ẹni tó bá ṣẹ̀ sídìí ògùn so ìyẹn òwe yẹn jẹ́ ká mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ kí Ọlọ́run kó jọ̀wọ́ kó má jẹ́ ká ṣe kòǹgẹ́ aburú náà ni kí ọmọ gbà ní àdúrà tó lórí ọ̀rọ̀ tí a ní à ń tinimọ́lé láì ṣẹ̀ láì rò yìí tí n bá ní kí n fojú wòye wò níbi tó ti máa ń bẹ̀rẹ̀ náà ni lọ́dọ̀ agbófinró torí agbófinró ni ó mú afurasí kó tó gbé lọ sí ilé ẹjọ́ tó sọ yìí pé ó ṣẹ̀ àbí kò ṣẹ̀ yẹrí pé ọ̀rọ̀ yẹn púpọ̀ ńbẹ̀ gan ọ̀dọ̀ agbófinró ló wà torí ẹni tá agbófinró ò bá gbé lọ ilé ẹjọ́ wọn lè dédé kàn tì í mọ́ ọgbà ẹ̀wọ̀n ìyẹn bẹ́ẹ̀ kan ìkejì tó tún fẹ́ dàbí rẹ̀ náà ni àwọn alágbára tí wọ́n lo agbára lórí àwọn tí ò lágbára àwọn tí wọ́n ń lo ipò ọlá lórí àwọn tí lórí mẹ̀kúnnù àwọn tí wọn kì í wò wípé níjọ́kanjọ́kan ipò táwọn wà yẹn wọ́n máa fi lẹ̀ àwọn tí wọn kì í rò wípé oníwọn á gba òun níjọ́kan ìyẹn ni ẹ̀mí pé oníǹkan sá máa gbà á níjọ́kan toró yá wa ni ó sì máa gba nǹkan yẹn so ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n á máa fẹ́ fi ọwọ́ ọlá gbani lójú wọ́n á ní ẹni tó jù ní lọ ó lè jù nínú máa wí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ wípé Ọlọ́run ọba ọ̀gá àgbà náà ló ju gbogbo lọ náà ká wá bẹ̀rẹ̀ sí mú níkọ̀ láti ọ̀dọ̀ àgbègbè tí n bá sọ yìí pé ní orílẹ̀-èdè wa yìí nìkan ni a jẹ́ pé mo ti ń a jẹ́ pé mi ò tàn ká nìyẹn bó ṣe yẹ kán tàn ká tó torí kì í ṣọ̀dọ̀ wa nìkan ibi gbogbo náà ni wọ́n ti ń kọ́ adìyẹ alẹ́ ó kàn ń yàtọ̀ níbì kan ju síbì kan ni so tá a bá bójú wò ní inú iṣẹ́ agbófinró nírú ìtèmi ti gbàbẹ̀ kọjá a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àìkọ́ṣẹ́mọṣẹ́ ó máa ń jẹ́ kí a gbé aláìṣẹ̀ lọ sí ilé ẹjọ́ màá fún yín ní àpẹẹrẹ kan nígbà tí mo wà ní inú iṣẹ́ agbófinró ẹjọ́ kan wá sí ilé iṣẹ́ ọlọ́pàá ibi tí mo wà nígbà náà ẹnìkan mẹ́sùn wá pé ẹnìkan jí adìyẹ òun kó adìyẹ òun ó sì pa á jẹ òun dẹ̀ rí ìyẹ́ adìyẹ yẹn lẹ́yìnkùlé níbi tó dà á sí àbágbéra ó dilé ẹni tó jí adìyẹ lóòótọ́ àbá adìyẹ nínú ìkòkò wọ́n ti sè a dẹ̀ lọ síbi tí ìyẹ́ adìyẹ wà lóòótọ́ àrí ìyẹ́ adìyẹ àpò fún ẹ̀rí nígbà tá a dé station èmi ni IPO ọlọ́pàá tó ń ṣèwádìí ẹ̀sùn yìí wọ́n á jókòó wọ́n á rò títí ti pé nígbà tá a wà ní college wọ́n máa kọ́ wa ní òfin kan wípé nínú ẹ̀ wọ́n pè ní mistake of fact. Mistake of fact kí ló túmọ̀ sí? Mistake of fact yẹn ni pé mò ń sin ẹdìyẹ ẹ̀yin náà ń sin ẹdìyẹ ilé kanlé adìyẹ mo ní àkùkọ adìyẹ ẹ̀yin náà ní àwọn àkùkọ adìyẹ àwọn ṣé ẹ mọ̀ pé adìyẹ ń jọra wọn tí kì í ṣe pé àṣàmì sí
nígbà míì àmì nígbà míì a máa dọ́gba. A máa sún mọ́ra. Bẹ́ẹ̀ ni irú ẹlòmíì á fi rọ́bà jẹ́ rọ́bà ni wọ́n máa ń kì sẹ́sẹ̀ adìyẹ wọn. Ẹlòmíì náà jẹ́ rọ́bà ó kọ́mọ̀ tó jẹ́ rọ́bà. Àwọn kan aṣọ ni wọ́n máa ń kí so mọ́ apá adìyẹ. So ó lè jẹ́ irú aṣọ kan náà, aṣọ ẹgbẹ́jọdá. Iná ni ẹ̀yin so mọ́ ti yín kó jẹ́ irú ẹ̀ náà lèmi náà so mọ́ tèmi. Kó wà coincidence. Now lórí ọ̀rọ̀ èyí tí mò ń bá lọ yìí, mo á rántí pé wọ́n máa kọ́ wa ń kọ́lẹ́jì bẹ́ẹ̀. Mo bá wò wípé ọ̀gbẹ́ni yìí tí wọ́n ló jí ẹdìyẹ ó lóun ò jẹ́dìyẹ lóòótọ́ ó lè kì í tètè jẹ́wọ́. Mo gbìyànjú gbogbo ìgbìyànjú tí mo lè gbìyànjú. Ọ̀gbẹ́ni ní òun ò jí adìyẹ òun ni. Mo á rò lọ títí pé ìwọ arákùnrin tó ní wọ́n jí ẹdìyẹ yìí, àkùkọ mélòó lákùkọ ẹ̀ ó sọ yìí ẹ̀, abo mélòó ló wà ní ọ̀dọ̀ ẹ níbí? Ó ní abo 2, àkùkọ ẹ̀ dẹ̀ ń lọ bí 4 sí 5 tí wọ́n sì ti ń kọ̀. So nínú ìgbé ayé àwọn adìyẹ, àkùkọ kan tó máa ń fẹ́ ṣe ọkọ fún àwọn abo tó bá wà níbẹ̀, bí bóyá tábo yẹn ò bá ti pọ̀ tó wá jẹ́ bóyá bí ẹyọ kan àbí 2, òun ló máa ń fẹ́ ṣe ọkọ fún wọn. Á lé àwọn tó kù, jurisdiction yẹn ò fẹ́ gbà á. Wọ́n á ronú lọ pé àkùkọ ẹ tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, ǹjẹ́ inú àwọn àkùkọ kan wà níbẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń jà gan-an pẹ̀lú ẹ̀ náà? Ó ní lóòótọ́ ni, ó mú mi lọ síbẹ̀, ó ní eléyìí ló máa ń bá wọn jà jù pẹ̀lú ìgbì. So mo á bẹ̀rẹ̀ sí àgbà onídùúró ẹni yẹn, mo á bẹ̀rẹ̀ sí fojú fínlẹ̀. Gbogbo àwọn tó ń sin adìyẹ ní agbègbè tí abo pọ̀, àwa bẹ̀rẹ̀ sí wá adìyẹ àkùkọ lọ síbẹ̀. Fortunately, a lọ bá àkùkọ adìyẹ ní bí ilé 10 tó ń lọ sùn ti àwọn abo níbẹ̀. Tó wá jẹ́ pé òun náà ti ń lọ gba territory ẹ̀ níbẹ̀. Ó ti wò pé àwọn àkùkọ tó wà níbẹ̀ náà wọ́n wíkì sí òun náà ti ń lọ gbàjọba níbẹ̀ yẹn. So ẹ wo irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Tó bá jẹ́ pé kì í ṣe ọlọ́pàá tó kọ́ṣẹ́ mọṣẹ́, tí ẹ mọ̀ pé ẹsẹ̀kẹsẹ̀ gbàràwùrù àṣà àjẹsí kọ́ ọdọgbẹ wọn. Àwa lòun ṣiṣẹ́ o. Á dẹ̀ lọ jìyà ẹ̀ṣẹ̀ tí ó mọ̀. Ẹ má bínú, mo fún àtọmọdé yín lẹ́nu. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí. Himalayan boy, wọn òṣèré tíátà, wọ́n wá sí ọ́fíìsì wa. Má ṣe dé, àjọ ń sọ̀rọ̀ àṣe, ìgbà tán wọ́n fẹ́ máa lọ tí gbogbo àjọ ń lọ. Ẹ máa wo nǹkan o, kí mọ́tò tèmi òun làwọn mú sọ́wọ́. So àwa dèdì mọ́tò, kí n start mọ́tò mo wá ń wá ara mi. Àwọn náà wọ́n ní bóyá kọ́sọ́ lọ́yẹ́ lọ́ba mi wò nílé. Àwọn náà wá ń wo àwọn àgbẹ̀sẹ̀, àwọn náà tiẹ̀ mú kí ìtàwọn gan ní inú stúdíò. Ìgbà tán máa yọ àpò jáde, ó di ti kí tèmi. Wọ́n wá wá pò wọ́n tún wá ṣẹ̀ṣẹ̀ wá rí tiwọn náà. Ok, ká wá sọ wípé irú yẹn ṣé ká sọ pé wọ́n fẹ́ jalè ni? Rọ̀ ìyẹn mistake of fact ìwélé tẹ̀ sọ. Ó ti jẹ́ kí a máa mójútó dáadáa. Ìyẹn bẹ́ẹ̀. Another example kan, nígbà tí mo wà ní iṣẹ́ agbófinró, wà ní Adó-Odò nígbà náà, gbé kéèsì kan wá sí Ṣàngó Ọ̀tà ní magistrate court tá a máa ń gbé ẹjọ́ wà nígbà náà. So adájọ́ magistrate ìgbà náà ó rìlíìsì bọ́ì kan lẹ́yìn ọdún 7 ní remand. Ẹ pé kí ló ṣe? Àwọn kan ni wọ́n ń jà ní gáràjì. So àwọn tó ń jà wọ́n ti ṣára wọn, nǹkan oníkálukú ti lọ. Òun ti bí iṣẹ́ tiẹ̀ bọ̀ làwọn agbófinró débẹ̀, wọ́n kó àwọn èèyàn wọn kó. Ó dẹ̀ lo ọdún 7 ní remand. Ọdún 7 ní remand. Ohun la fi ń mọ̀ pé èèyàn ni. Ṣe rí wípé láì ṣe ìwádìí tó tó, ṣé ó wà nú àwọn tí ó ń jà àbí ò sí, ibo ló ti ń bọ̀? Ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Gbúrúgbúrúgbúrú ó di kóòtù, ó di remand. Ẹ wọ ọdún 7. Ohun la fi ń gbọ̀n lẹ́nu ẹ̀ pé èèyàn lélẹ́yìí, gẹ́gẹ́ bó ti dàbí skeleton bí gàgù. Náà kí ni mo fẹ́ fàyọ̀ ńbẹ̀ náà ni pé lọ́dọ̀ agbófinró
iṣẹ́ pọ̀ gan ní ṣíṣe lórí ọ̀rọ̀ pé à ń gbé èèyàn lọ sílé ẹjọ́ à ń gbé èèyàn lọ sílé ẹjọ́. Mo rántí gbà tí mo wà nínú iṣẹ́ agbófinró, mo máa ń sábà ṣiṣẹ́ ní ibi ẹ̀ka ìwádìí torí àwọn ọ̀gá tí mo máa ń bá ṣiṣẹ́ wọ́n mọ̀ pé yes, Odùṣínà ó good níbi iṣẹ́ ìwádìí. Ọ̀pọ̀lọpọ̀ case file ló jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ sún dànù nígbà tí mo fiṣẹ́ sílẹ̀ tèmi ò gbé lọ sí court. Tá a dẹ̀ nígbà tí yanjú ọ̀rọ̀, ọ̀gá máa wí pé especially àwọn cadet, ASP àti inspectors wọ̀nyẹn, òye wọn kì í tó. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì case bó ti ń dé báyìí, ó yá charge to court, charge to court. Tí wọ́n nìyẹn. Ariwo kóòtù. Gbọ̀ngàn sáré ẹ̀sà gbé lọ sí court, ẹ gbé lọ sí court, ó yá o ti prepare charge lẹ́sẹ̀kẹsẹ̀ gbàm, ẹ gbé lọ sí court. Bẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ẹni tí a bí sínú iṣẹ́ agbófinró tí mo sì mọ akitiyan bàbá tó bí mi nídìí nínú iṣẹ́ náà. Bàbá tó bí mi sì tún ṣe president customary court rí tí mo dẹ̀ máa ń súnmọ́ wọn dáadáa, tí mo ti rí gbogbo bí wọ́n ṣe máa ń ṣe àwọn nǹkan yẹn. Ó fún mi ní ààyè láti máa wí pé kí èèyàn ṣe ìwádìí dáadáa, láti tó ṣe àtúnṣe láàárín àwọn méjì tí wọ́n bá ní aáwọ̀ ju wípé ká máa gbé wọn lọ sí kóòtù lọ. A máa ṣe àtúnṣe yìí débi pé kì í ṣe pé bóyá ó máa tún gbẹ̀yìn á tún bẹ̀rẹ̀ sí rú. A ti rí pé bẹ́ẹ̀ bá ti rí ìdí ọkàn ẹni tó mẹ́jọ wá pẹ̀lú ẹni tí a fẹ́ ẹ̀sùn kàn, láti rí pé ọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan tó dà pé bóyá ó ní agbára débi pé tá a bá gbé e lọ sí ilé ẹjọ́ ẹni yìí kò ní mọ̀ pé òun ṣẹ̀. Ẹlòmíì máa ṣẹ̀ kẹ́ tó tẹ̀ gbé lọ, bó bá ti ń dé tọlọ́pàá lásán ni ó ti máa mọ̀ pé òun ṣe àṣìṣe. Náà ni yóò ti máa ẹ ti rí mọ̀ pé eléyìí nǹkan yẹn ó mú kó jẹ́ pé ìbínú ló dé ló fi hùwà tó hù yìí. Tàbí nǹkan míì ló ṣẹlẹ̀, ó dá ẹni tó lọ jí iṣu, bóyá bí iṣu ẹgbọrọ kan tó fẹ́ jẹ, tá a dẹ̀ wá ṣe ìwádìí tá a rí wípé ìyà ń jẹ, bóyá ibi tí wọ́n fi tó ń gbé wọ́n ń fi ìyà ibi jẹ ń bẹ̀, ó sì wá rí láàrin yẹn tó mú iṣu tó lè jẹ yẹn tí òní nǹkan rí mú yẹn tí wọ́n gbé dé àgọ́ ọlọ́pàá, tá a bá rí wípé ìyà yẹn ń jẹ lóòótọ́, ebi ń pa lóòótọ́, tí a sì rí wípé ó ti fi somehow pé remote pé nǹkan tó ń ṣe ìyókù díẹ̀ kí àtò nídìí, tá a sì rí pé ẹni tó gbéṣu ẹ̀ náà ti ń wojú àánú wò pé láti rí àwọn èèyàn tí wọ́n ń sọ pé ọmọ yìí kì í dẹ̀ ṣe ọmọ bẹ́ẹ̀ o, láti rí pé kì í ṣe ọmọkọ́mọ, kí la fẹ́ gbèrú ẹni bẹ́ẹ̀ lọ ilé ẹjọ́. Tẹ́ bá dẹ̀ gbèrú ẹni bẹ́ẹ̀ lọ ilé ẹjọ́ torí bá takò ó lè lo ogún ọdún lórí iṣu tó jí o, àti rí oríṣiríṣi bẹ́ẹ̀. Torí ìgbà míì àwọn adájọ́ wa nígbà wọn bá ẹlòmíràn dá ẹjọ́ báyẹn kàn wò pé ṣé èèyàn ní í ṣá, ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. Mo kàròyìn kan lánàá, wọ́n ní ọmọ kan ó fọwọ́ kan bóun ìfẹ́ sọ ẹ̀jẹ̀ ń sọ báyìí, ó fọwọ́ kan ọmú ẹnìkan, bó ṣe fọwọ́ kan ilé ẹjọ́ bá rán lọ sí ẹ̀wọ̀n 27 years. Nígbà tó ṣe ẹnìkan ó bá ọmọ rẹ̀ ní àjọṣepọ̀, ọmọ inú ẹ̀ ni ó bá ní àjọṣepọ̀, ó fún lóyún, wọ́n rán lọ sí ẹ̀wọ̀n ọdún 8. Ẹ wo méjèèjì síra, àwọn kan ní eléyìí lọ́rọ̀ alágbára yìí pé ẹ wo ìgbéléwọ̀n ẹjọ́ pé kódà kí náà fi mẹ́yọ̀ ìdájọ́, ìyẹn jẹ́ ìbéèrè ńlá tí a ṣiṣẹ́ lé lórí nígbà tá a bá láǹfààní àti pàdé bóyá ẹni tó ti nírìírí nípa ẹ̀ lẹ́ka ètò ìdájọ́ bí ó ti jẹ́ adájọ́ fẹ̀yìntì. Ṣùgbọ́n tẹ̀síwájú náà àlàyé ọ̀rọ̀ yìí. Wọ́n ní nínú ọ̀rọ̀ yìí yẹn orin kan nígbà kan wọ́n ní ẹni fọwọ́ kan yàn àpò 8 á pé, ẹni fọwọ́ kan dí ata oko àtàlé. So ẹni fọwọ́ kan yàn wọ́n ní àpò 8 á pé, ẹni fọwọ́ kan dí ata oko àtàlé.
tá bá wò nínú orin yẹn a rí pé ìdájọ́ ẹni tó fọwọ́ kàn dí ó pọ̀ ju tẹni tó fọwọ́ kàn mú lọ. ṣé wàá rí ibi tí mò ń lọ tẹ́yẹ ká hit púpọ̀ jù náà ni nígbà tí lọ́dọ̀ àwọn adájọ́ wa agbára wà fún wọn dáadáa. símbọ̀ yẹn tó yé obìnrin kan tó dì lójú tó mú ìdà dání tó gbé skéèlì dání báyìí tẹ́mọ̀ kò ríran. bẹ́ẹ̀ni. ó dẹ̀ fẹ́ fi ìdà ṣá ẹni tí ó bá ṣẹ̀ sí òfin. ó dẹ̀ gbé kinní kan dání. kíní skéèlì tó dẹ̀ gbé dání bẹ́ẹ̀ yẹn ibi tó bá fi sí náà ló fẹ́ fi da ọwọ́ ẹ̀ ló fẹ́ fi ṣá. ṣé rí tí àwọn adájọ́ wa tí kì bá ṣe pé wọ́n bá ń gbé ìbínú bọ̀ láti ilé hatred tàbí tí kì í ṣe pé bóyá wọ́n ti ń wò pàápàá jùlọ irú nísìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn tó bá jẹ́ obìnrin ni adájọ́ yẹn ló máa bí gan ìbínú ti máa gbé wọ̀ pàápàá jùlọ kó jẹ́ òun fúnra rẹ̀ ó hètì pé kéèyàn máa fọwọ́ kàn òun ní ọmú naturally ó hètì ẹ̀ jẹ́ mọ̀ pé ànímọ́ tiẹ̀ nìyẹn wọ́n wá gbé ẹni tó fọwọ́ kàn ọmú wá sí iwájú ẹ̀ irú ẹjọ́ wo lẹ rò pé yóò dà yóò rọ̀jú dà ẹ̀wọ̀n yẹn á dà fún gbanagbana torí nǹkan tí kò tóun ò fẹ́ fúnra ara ẹ̀ ni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé iwájú ẹni tó jẹ́ ọkùnrin ni adájọ́ yẹn tó ń gbé ẹjọ́ lẹ̀ náà wí ọmọ lè fọkàn yẹn pẹ́ nítorí kó máa tún ṣerú ẹ̀ níjọ́ míì kó máa lọ graduate débi pé yóò máa di pé yóò máa rẹ́pù obìnrin bóyá mo fún ẹ ní ẹ̀wọ̀n bóyá bí ọdún 3 ọdún 4 sí ọdún 6 bóyá lọ ṣẹ̀wọ̀n láti lè fi kẹ́kọ̀ọ́ kó máa di nuisance sí gbòòrò ṣe rí pé ìyẹn wà mínímà yàtọ̀ fún ẹni tí ó jẹ́ ànímọ́ ti ẹni pé èèyàn kì í fọwọ́ kan ọyàn kó wọn gbọ́dọ̀ fọwọ́ kan mú ẹ̀ tẹ̀ wá ní kó dájọ́ irú ẹni bẹ́ẹ̀. so ṣẹ́rí tá bá fẹ́ sọ ní ti dáadáa kọ́ ló má jẹ́ kí orí tako yàn ni. tó bá déwájú adájọ́ mi ìbínú tó ń gbé bọ̀ láti ilé ó lè jẹ́ ọkọ ló ti ṣe nǹkan kan lòun àtọkọ ti jọ ní ọ̀rọ̀ aáwọ̀ kan lé tó fi ń bọ̀ ní ilé ẹjọ́ ìbínú yẹn tó wà ńbẹ̀ ìwọ wá débẹ̀ òun kàn ń sọ kátàkátà kan àbí lọ́ọ̀yà ẹ̀ kàn ń sọ̀rọ̀ kan tí ò tiẹ̀ tí ó inú ń bí lọ́wọ́lọ́wọ́ ẹjọ́ tó máa dá tàbí kó ti ní ìkòsínú kan sírú agbẹjọ́rò bẹ́ẹ̀ kó wá dúró wájú ẹ̀ kó máa sọ̀rọ̀ àgbẹ̀ má wọrí ẹjọ́ òwèrè tó gbé aṣáájú mi máa ṣe fún ẹ. lọ́ọ̀yà ní àwọn ń fẹ́ káwọn win ní case níwájú adájọ́ adájọ́ rèé ó ní grudges pẹ̀lú ẹni tó ń dúró níwájú ẹ̀ tí ń sọ̀rọ̀ kò sí bó ti hùn kórí ṣé ẹ rí natural ọ̀rọ̀ yìí nǹkan tá à ń sọ yìí nature ni ẹ má jẹ́ ká bàbá tí èèyàn ò bá lè control ẹ̀ kó tó lè control nature yẹn ó máa ń pẹ́ so ìdí nìyẹn tó fi jẹ́ pé àdúrà tí kí ẹ̀dá máa gbà ní pé kọ́lọ́ má jẹ́ wọ́n ní ńlá ẹjọ́ kékeré ẹjọ́ kọ́lọ́ má jẹ́ àárín so tàbá fẹ́ máa wí pé kí ni ọ̀nà àbáyọ láti lórí àrùrù àwọn nǹkan báyìí òun náà ni pé lákòókò látọ̀dọ̀ agbófinró. ẹ jọ̀ọ́ ẹ mọ̀ bínú ká tó lọ sọ́dún àbáyọ mo fẹ́ béèrè ìbéèrè kan tá a bá sọ nípa ẹjọ́ pé ẹnìkan lọ sí ẹjọ́ ẹwúrú ti ọkùnrin tí ó lo ọdún 15 yẹn ní ọgbà ẹ̀wọ̀n yẹn tá a bá ní ká wò ó ní nǹkan ṣe pẹ̀lú ọlọ́pàá lóòótọ́ nígbẹ̀yìn padà ní nǹkan ṣe pẹ̀lú ilé ẹjọ́ adájọ́ ní ọgbà ẹ̀wọ̀n fún rẹ̀ tó wà tó fi pamọ́ sí yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú wọn náà níbẹ̀ ọ̀dà máa béèrè ìbéèrè kan ìbéèrè yẹn ni wípé ta gan ni ká bú ta ni ká yìn. ọ̀dà ṣe rí ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni àléébù wà lọ́nà ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta tó pọ̀ gan-an pàápàá à ń gbé ìjọba ṣé kìí sáà ṣe president wa ló máa jẹ́ adájọ́ kìí ṣe president wa ló máa wà ní ọgbà àtúnṣe gẹ́gẹ́ bí àwọn wọ́dà
kì í ṣe president wa ló máa ṣe ọlọ́pàá, àwọn èèyàn náà ló wà ní ẹ̀ka kọ̀ọ̀kan. So lẹ́ka ti ọlọ́pàá a lè má dá wọn lẹ́bi wọ́n tó gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́, wọ́n gbọ́dọ̀ ti ṣe ìwádìí tó kúnná gan. Àmọ́ àwọn agbófinró wa ó ṣe láàánú pé a ṣe ètò lórí ẹ̀ láàárọ̀ nínú iléeṣẹ́ rédíò kan tó jẹ́ pé kódà ẹni tá a jọ wà lórí ètò ó takò mí bẹ̀ lórí afẹ́fẹ́ pé ẹ̀yin tẹ́ ti ṣe agbófinró rí pé ọlọ́pàá ń gba owó kọ́bẹ́, owó àbẹ̀tẹ́lẹ̀. Tẹ́mọ̀ èmi ń fi ọgbọ́n fi pé tẹ́mọ̀ pé báyìí ló yẹ kó rí, báyìí ló yẹ kó rí. Àwọn kan wà tí wọn kì í ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀dá tó bá gbọ́rọ̀ nípa ọlọ́pàá, mi rò pé tá a bá kó èèyàn 100 jọ, bóyá lè èèyàn 5 máa fi sọ pé ọlọ́pàá ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni. Mo wo kọ́mẹ̀ntì kan lánàá nípa òṣèré tíátà obìnrin tó ní ọlọ́pàá wọ́n gbé mọ́tò ń lọ, wọ́n ṣe gbá òun ṣe lọ fi owó gba mọ́tò nǹkan kan. Ìgbà tó bẹ̀rẹ̀ sí sọ ní abẹ́ kọ́mẹ̀ntì, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀rọ̀ burúkú sí. Mi ò rí èèyàn kan tó yin iléeṣẹ́ ọlọ́pàá. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ọlọ́pàá ló dẹ̀, ìdí tó fi ń rí bẹ́ẹ̀ ojú pé ọlọ́pàá ló súnmọ́ aráàlú. Àwọn ẹ̀ka kan wà tó burú ju tọlọ́pàá lọ nípa ká gba rìbá tàbí ká hùwàkiwà sí ọmọ ẹ̀dá ènìyàn. Àwọn ẹ̀ka wo? Tẹ́ bá wo ẹ̀ka àwọn custom, àwọn náà wọ́n burú láyé wọn lórí àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí, nítorí pé wọ́n súnmọ́ àwọn aráàlú. Pẹ́pẹ́ ọ̀rọ̀ nípa ọjà tí ń wọlé tàbí. Ẹ wo ẹ̀ka ti àwọn ológun wa, ìyẹn sójà. Àwọn agbègbè kan wà tó jẹ́ pé tó bá fẹ́ tí sójà bá wà ní ìrònà, tó bá gun alùpùpù, wàá sọ̀kalẹ̀. Wàá ti kọjá ni. Wàá ti kọjá níbẹ̀ ni. Wọ́n rántí gbà mú wa léèwé. Láti máa ń gbọ́ kadà lọ sùkúl. Èmi máa ń sọ̀kalẹ̀ ni màá ti kọjá láì níwọ̀n rí mi dá. Níbẹ̀ ni. Ìjọ àkọ́kọ́ tí mo kọ́ gbàbẹ̀ kọjá tí mo fẹ́ máa gọ̀ kadà kọjá, àwọn kan ló ń kìlọ̀ fún mi, ó ń dá mi dúró pé tó bá débẹ̀ yẹn tó sọ̀kalẹ̀. Tó o bá sọ̀kalẹ̀. Ṣé mọ̀ pé ṣé ó wà ní òfin pé o gbọ́dọ̀ sọ̀kalẹ̀ kó tó kọjá ní títì ni? Nígbà tí kí ni wọ́n ti ń pè ológun wà níbẹ̀. Rárá, kò sí ní òfin wa. Àmọ́já ìwọ tó o bá ṣe bẹ́ẹ̀. Pé kò sí ní òfin àwọn ọmọ ológun. Wo ló wà níbẹ̀? Wọ́n á fi ìyà jẹ ẹ́ débi wípé ìwà gan mọ̀ pé yes, ìyà jẹ ẹ́. Bẹ́ẹ̀ ni. Tí kò sí nǹkan tó fẹ́. Lójú pálí gidi. Lójú pálí ìyà gan ni o. Ní dọ́sìn. Ìyà táwọn máa fi jẹ because they were trained to kill. Ológun, they were trained to kill. But ọlọ́pàá, you are trained to ṣe kíni láti lè bá civilian dọ́rẹ̀ ni. Ìyà tí ológun máa fi jẹ kò sì sí nínú òfin pé wọ́n gbọ́dọ̀ fìyà jẹ èèyàn bẹ́ẹ̀. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe. Ìyà táwọn máa fi jẹ èèyàn gan ṣe ìyà pé kó kú náà ni àwọn máa fi jẹ. Kò sí nǹkan tó fẹ́ ṣe. Tìbẹ̀rù tán bá tiẹ̀ lè pé kó máa lọ lásán. Tìbẹ̀rù tó bá jẹ́ Christian yóò lọ ṣe dùpẹ́. Ìmù gan tó bá ní kó gbé alùpùpù yẹn rùpù àrù tó máa fi kó mẹ́. Torí gan ò ní ta. So tá a bá fojú wò á rí pé àwọn ẹ̀ka kan wà tí wọ́n ń fìyà jẹ, tí wọ́n ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójú ju ọlọ́pàá lọ. Bẹ́ẹ̀ tí nítorí pé ọlọ́pàá ló súnmọ́ aráàlú jù, tá a dẹ̀ ń ronú pé ó yẹ kí wọ́n jẹ́ alágbàálẹ̀. Téèyàn bá ń sá tó lè sá ọgbà tó lè fẹ̀yìntì. Tó wá débẹ̀ tó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tó tún rí, pàápàá jùlọ tó bá ti ń di lórí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ owó. Because wọ́n tó wá mú nísìn, wọ́n kó yín, àwọn nǹkan kan wà tó fún ọlọ́pàá ní àṣẹ láti pé tó bá ń wádìí ọ̀rọ̀ kan, tó bá ń wádìí ọ̀daràn tó ṣẹ̀ṣẹ̀ kan tó ń wá òdì ẹ̀, òfin kan wà tó sọ pé kò sí ẹni tó lè pè, kò sẹ́ni tó lè mú ọwọ́ ẹ mú pé mo fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ lé ẹnu ẹ̀.
ìbá ìjọba ìlú ẹ lè pè é. So kíní yẹn wá ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá wò wípé kò sẹ́ni táwọn ò lè kó táwọn bá ń wádìí ẹ̀sùn kan. So wọ́n á kó gbogbo everybody. So tẹ́ bá kó gbogbo èèyàn, àwọn tẹ́ kó yìí wọ́n sọ pé ẹ má pe àwọn, wọ́n sọ pé ẹ má kó àwọn, but ó wá kù ìwádìí yín. Kẹ́ wá wádìí kẹ́ni sọ pé ibiṣẹ́ lòun ti ń bọ̀, ẹ dẹ̀ mọ̀ pé ibiṣẹ́ ló ti ń bọ̀, ẹ ra ID card ẹ̀, létè wà ra ID card ẹ̀ tí nítorí gbogbo èèyàn kan náà ni ó ní ID card, ẹ wá tẹ̀lé ẹ débi iṣẹ́, ẹni ọ̀gá sọ pé ibi ló ti kúrò. Ìgbà wo ló kúrò wọ́n sọ ìgbà wo ló kúrò, àsìkò báyìí ló kúrò. Kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ tún máa sọ pé kẹ́ni yẹn tún máa lọ máa dúró fún. wúwo wá láti lè pé kó fi lè kúrò ní àgọ́ yín fún. So àwọn nǹkan yẹn ló mú kí ìkùnsínú kó pọ̀ fún aráàlú àtọlọ́pàá. Tí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn bá fi kúrò ńbẹ̀, ẹ rí i pé ìdọ́rẹ̀ẹ́ pẹ̀lú ọlọ́pàá ló yẹ ká bá dọ́rẹ̀ẹ́ jù. Ìyẹn ní ìkejì, àwọn afọwọ́lágbánilójú tí iléeṣẹ́ agbófinró ti sọra wọn di ẹrú lábẹ́ wọn. Tí wọ́n bá gbé DPO kan dé division kan, àwọn irú àwọn èèyàn wọ̀nyí wọ́n á lọ síbẹ̀ láti lọ fi ara wọn hàn gẹ́gẹ́ bí èèyàn pàtàkì láwùjọ. Ìgbà wọn bá dẹ̀ máa kúrò ńbẹ̀, wọ́n á fi ẹ̀bùn owó fún ọ̀gá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé dé. Ìgbà tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ládùúgbò tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ̀bi ọ̀rọ̀, wọ́n á ní ìwọ, wọ́n á pe DPO, send your boys to my place now. Àwọn náà dẹ̀ send, wọ́n á lọ gbé. Wọ́n á ní gbọ́rọ̀ ẹni yẹn o, ọ̀rọ̀ ẹni tó pèrè ẹ̀ ní ọlọ́lá èèyàn pàtàkì yẹn tó ti ni wọ́n máa kówó gbọ́. lẹ̀. Ọ̀rọ̀ tiẹ̀ ló máa dùn ju ti ẹni tí wọ́n tiẹ̀ rí wípé nǹkan yẹn lóòótọ́ orí bákan ẹni yìí kò jẹ̀bi ẹni tó ní kí wọ́n wá mú un yìí. Wọ́n á fi ọgbọ́n, wọ́n á fi sọ débi wípé kí ẹ máa rí kẹ́ni ẹ máa rí ìka àléébù náà sí ẹni tí ìbẹ̀rù àwa dé fún mẹ̀kúnnù. Ẹ ti understand mi, ìbẹ̀rù àwa dé fún mẹ̀kúnnù. Láti bẹ̀ lọ, irú ẹni bẹ́ẹ̀ tí kì bá ṣe pé ẹlẹ́dàá bá wà lẹ́yìn ẹ̀, wọ́n lè jù sí kóòtù bẹ́ẹ̀ gbàm tó ń bá ń lágídí. Ibi tó ti ń lágídí yẹn wá ní there's no problem, gbàm wọ́n á ṣàjẹ́ sí kóòtù. Nítorí pé kò fẹ́ gbà pé òun jẹ̀bi. Ó tẹ̀ mọ̀ pé òun ò jẹ̀bi lóòótọ́, bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ kó mọ̀ pé òun jẹ̀bi. Nǹkan tí ò jẹ̀bi, ọ̀rọ̀ tí ò jẹ̀bi lé lórí, wọ́n fẹ́ kó sọ pé òun jẹ̀bi, kó bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ tó ń bá lágídí gbà wọ́n jẹ̀bi náà, kí ni wọ́n á lè ọ̀dà ẹ̀jù sí kóòtù. Kò kú ná bàbá olówó ní nǹkan kan, kò ná ní nǹkan kan. Wọ́n mọ̀ pé òkùnkùn ní èèyàn tí ó gbà ẹ́ lẹ̀. Òun wo ló fẹ́ fi gba lọ́ọ̀yà? Bó bá sì ti dé kóòtù gbàmù, ẹsẹ̀kẹsẹ̀ adájọ́ ò ní sọ pé wọ́n fi ẹ́ lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, á ní kan lọ fi pamọ́ sọ́gbà àtúnṣe. Wọ́n lè wá fi pamọ́ sọ́gbà àtúnṣe ńbẹ̀, wọ́n máa rántí àti gbé wá sí kóòtù. Ó parí síbẹ̀ nìyẹn. Kò dẹ̀ sí ìwádìí tó láti fi mọ̀ pé ẹni yìí ó jẹ̀bi ní tàbújàre. Ẹ wo orú nǹkan bẹ́ẹ̀. Nítorí mo ti sọ ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ní pé irú àwọn èèyàn kan wà tí wọ́n rántí pé oníhun máa gba òun gbà tó bá yá. Ìyẹn ni Olódùmarè Ọlọ́run tó fún gbogbo wa ní ẹ̀dá àmìlẹ́mìí tó ń gbé ká máa ṣẹ̀mí. Wọ́n mọ̀ pé ó yá wa ni ó sì máa gbà á níjọ́ kan. So irú wọn yẹn kì í ronú débẹ̀. Ipò tí wọ́n wà yẹn náà ni àwọn ń wò. Ṣé ẹ rí i pé ọ̀nà kan tún nìyẹn? Ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ká lọ sí ilé ẹjọ́. Ọ̀rọ̀ ilé ẹjọ́ ni mo ti láti ṣàfiwé ẹ̀ lẹ́ẹ̀kan yẹn. Ká wá lọ sí ọgbà àtúnṣe. Lọ́gbà àtúnṣe lọ́hùn, àwọn òṣìṣẹ́ ẹbẹ̀, àwọn náà irú ẹjọ́ bẹ́ẹ̀ kan ti wáyé rí tí mo dá sí.
wọ́n gbé ọmọ táwọn wí wọ́n gbé wá sí kóòtù. Wọ́n fẹ́ pé wọ́n béèrè owó lọ́wọ́ ìyá ọmọ yẹn nípa owó mọ́tò tí wọ́n fẹ́ fi gbé ọmọ ẹ̀ wá sí kóòtù. Lẹ́ẹ̀kìnní wọ́n sì máa ń gba 15,000 ìyá yẹn ni wọ́n ń gbà lọ́wọ́. Wọ́n fẹ́ pé wọ́n fẹ́ gbọ́mọ wọn wá sí kóòtù. Àwọn ìyá tó jẹ́ pé àgbàbẹ pákí ni wọ́n ń ṣe lábúlé wọn. Adájọ́ tún wá dájọ́ láì rí ọmọ. Wọ́n tún dá a lẹ́bi nítorí wípé ọmọ tó lọ ṣọmọ ọ̀dọ̀ tí wọ́n purọ́ mọ́ ṣèwádìí tó ọmọ ò tún sí kóòtù gbọ́dọ̀ ẹnu ẹ̀ tún dájọ́. Kì í ṣe nǹkan tí ó bò bá bẹ́ẹ̀ ní àìfẹ́ rí ọmọ òun mo mọ ọ̀nà tá a lè gbà rí o. A lọ wo èmi àti lọ́ọ̀yà ní ibi tí wọ́n ń kó àwọn ọmọ aláìgbọràn sí ní àṣérò ń bíbà. A lọ wo ọmọ náà lásìkò gbà pé èrò kan ti wá ní pé nígbà wọn bá dẹ̀ fẹ́ dájọ́ o lọ́ọ̀yà fẹ́ step in torí wọn rí lọ́ọ̀yà gbà. Àtìgbà tí a gbọ́ pé wọ́n ti dájọ́ pé kọ́mọ máa lọ san owó, ọmọ náà kò lè lọ ilé ìwé mọ́ báyìí. Àgbàbẹ pákí náà ló ń bá ìyá ẹ̀ bẹ́ kiri láti lè máa mú owó yẹn lọ. Ẹ náà wo orúkọ bẹ́ẹ̀. Ẹ wo fọ́ọ̀tì tó wà lọ́dọ̀ àwọn tí wọ́n mójútó ọgbà atúnniṣe. Ẹ wo fọ́ọ̀tì tó wà ní ẹ̀ka adájọ́. Ẹ wo fọ́ọ̀tì tó wà lọ́dọ̀ àgbègbè. Ọ̀rọ̀ rèé o. So anything láti community títí dé ọgbà atúnniṣe dé ọ̀dọ̀ adájọ́ dọ́gba atúnniṣe náà ni ẹ̀bi wà. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ ìbéèrè lọ́wọ́ mi pé ta ni ká dálẹ̀ bí kò sẹ́ni tí ò yẹ ká dálẹ̀. Ọ̀dà gbọ́dọ̀ bá wa rí báyìí. Ọ̀nà àbáyọ ló kù téèyàn béèrè fún. Kí lọ́nà àbáyọ sí gbogbo eléyìí? Torí àwọn aláìṣẹ̀ wọ́n pọ̀ gan o. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n pọ̀ gan tí wọ́n ń jáde síta sọ̀rọ̀. Irú wọn bẹ́ẹ̀ kí lọ́nà àbáyọ? Torí àwọn míì náà tó jẹ́ pé ó ṣeé ṣe kírú ẹ̀ tún ṣẹlẹ̀ sí. Kì í ṣe pé tó ṣeé ṣe kírú ẹ̀ tún ṣẹlẹ̀ sí àbí tó sì ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí tó wà ń bẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣé. Ṣé rí tá a bá fẹ́ mú èmi bá dábàá pé kíjọba gbé àjọ kan kalẹ̀. Tí wọ́n máa rí sí à ń lọ sí ọgbà ẹ̀wọ̀n ọgbà atúnniṣe lóòrèkóòrè láti máa lọ ṣe ìwádìí ẹ̀ṣẹ̀ tí àwọn tó wà ń bẹ̀ ṣẹ̀ tí wọ́n fi débẹ̀. Lẹ́yìn tí wọ́n bá dẹ̀ ti ń gba ọ̀rọ̀ ẹnu wọn ibi tí wọ́n gbà débẹ̀ police station tí wọ́n ti mú wọn tí wọ́n gbà débẹ̀ wọ́n máa lọ ṣe ìwádìí níbẹ̀. Irú ẹ̀ṣẹ̀ tẹ́ni ẹ̀ṣẹ̀ ẹni tó mẹ́sùn ẹ̀ wá ṣẹ́rí tí bọ́dì yẹn bá wà nǹkan yẹn á tún yàtọ̀ díẹ̀. Tí kì í bọ́dì yẹn dẹ̀ ní tí kì í ṣe pé bọ́dì tí yóò tún máa gba owó kọ́bẹ́ yóò máa gba ìbọ̀dè. Ẹ rí i pé ìjọba ṣe àwọn ètò kan pé ní àwọn àkókò kan àwọn bíi gómìnà tàbí aláṣẹ wọ́n lẹ́tọ̀ọ́ láti máa lọ dá àwọn kan sílẹ̀ kí wọ́n ní wọ́n ṣe àforíjì fún wọn. Irú àwọn wo ni wọ́n ń dá sílẹ̀? Ẹ máa rí wípé àwọn tí wọ́n máa ń dá sílẹ̀ nígbà míì àwọn tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ tó tóbi gbòógì. Àwọn tí ò ṣẹ̀ wà ń bẹ̀ o. Tí wọ́n bá ti gbọ́ pé gómìnà ó fẹ́ ṣe nǹkan báyìí ní àkókò báyìí àwọn tó jẹ́ olówó tí wọ́n ṣẹ̀ tí wọ́n nífọ̀n tí wọ́n lè kan wọ́n á lọ fi owó ra nǹkan yẹn lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ rẹkọmẹ́ǹdì wọn fún gómìnà tàbí aláṣẹ. Tó bá jẹ́ pé àwọn gómìnà wa àbí àwọn aláṣẹ wa tí wọ́n bá fẹ́ máa ṣe irú ẹ̀ ní tòótọ́ kò sí nǹkan tí ó ná wọn kí wọ́n fi ẹsẹ̀ ara wọn rìn débẹ̀
wọ́n fi ẹnu ara wọn béèrè lọ́wọ́ àwọn tó wà níbẹ̀, ìwọ kí ló gbé ẹ débi, ìwọ kí ló gbé ẹ débi. Ẹni tí àwọn fúnra ara wọn tó bá fojú inú wò wípé irú ẹni yìí nǹkan tó ń sọ yìí tí ọkàn wọn tó lọ sí ara ẹ̀ pé eléyìí nǹkan tó ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ ló ń sọ, kò ṣẹ̀kọ̀rọ̀, irú àwọn bẹ́ẹ̀ ló yẹ kí wọ́n máa ṣe irú àforíjì bẹ́ẹ̀ fún. ṣáwa nílẹ̀ ní tó máa parọ́ náà nínú àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n. ìdí tí mo sọ wípé irú bọ́dì tí mo ń pé kí ìjọba dá sílẹ̀ yẹn, ibi tí àwọn yẹn máa ṣiṣẹ́ nìyẹn. tí ó bá sọ irú nǹkan bẹ́ẹ̀ fún olórí orílẹ̀-èdè àbí gómìnà, àwọn yẹn ni wọ́n á fà wọ́n lé lọ́wọ́, ẹ lọ ṣèwádìí, ẹ ṣèwádìí nǹkan tó sọ yìí, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. tó bá jẹ́ irọ́ ló pa, ẹ̀wọ̀n àtúnlésí. tírú yẹn bá ṣẹlẹ̀ tó jẹ́ pé òpùrọ́ ló fi sọ pé kí wọ́n lè fi ẹ̀lẹ̀, tẹ́wọ̀n yẹn tó wá lé sí, ẹ rí i pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́, kò ní sí pé bóyá ẹnìkan ń purọ́ àbí bákan òótọ́ ọ̀rọ̀ bá ṣe rí lóníkálùkù sọ. àwọn ẹ̀sùn kan wà, irọ́ kan wà tí wọ́n máa ń pa mọ́ àwọn èèyàn tó jẹ́ pé kẹ́ ẹ tó lè ṣèwádìí, kẹ́ ẹ tó lè rí òkòkòdó rẹ̀ á gẹ̀m. irú ẹ̀ kan ti ṣẹlẹ̀ rí tí mo ní àǹfààní. ẹ láǹfààní. arákùnrin kan ọkọ̀ tàkisí ló ń wà nílùú Abẹ́òkúta yìí. ó wá ń bá arábìnrin kan dọ́rẹ̀ẹ́. ìdọ́rẹ̀ẹ́ tó wá ń bá a dọ́rẹ̀ẹ́, wọ́n ṣe àṣehàn pẹ̀lú arábìnrin yẹn sí ọkọ arábìnrin náà. ọkọ arábìnrin yẹn wá wo títí pé kí ló ń fẹ́ ṣe. ó wá tọ̀ ẹnìkan lọ. ẹni tó tọ̀ lọ yẹn ó ṣàlàyé fún un pé báyìí ìyẹn wá sọ pé kó má wọrí, pé kóun máa bá a ṣe iṣẹ́ kan tó jẹ́ pé ọ̀gbẹ́ni yẹn pé kó máa dáràn. ẹ máa gbọ́ bí ọ̀rọ̀ yẹn ṣe lọ. ìgbà tí ọkùnrin ti bí máa gbégbèsè, ìyẹn ni tí ọkọ wa fẹjọ́ sùn, ó kàn gbé mọ́tò níjọ́ kan, ó kàn lọ sí inú ilé àkọ́kù kan, ó wa mọ́tò lọ tí kókó ti kún bọbẹ̀, ó wa mọ́tò lọ bẹ̀, ó wa mọ́tò padà. ó wá lọ kó àwọn àjà báàgì ń páálí nǹkan kan, ó kó síbẹ̀. ó wá lọ police station pé òun rí àwọn kan, wọ́n rí mọ́tò kan tó wá já àwọn ẹrù kan sí ibì kan ní ìdájí o, wọ́n dẹ̀ mú nọ́mbà ẹ̀ o. báwọn ni ẹ ń lọ sóko ni wọ́n wá mú nọ́mbà bá òun ò mọ̀ wọn, bẹ̀tì nọ́mbà tí wọ́n mú wá bá òun. ẹ máa wọ̀rọ̀ yẹn. àwọn ọlọ́pàá dìde gbúrúgbúrú, wọ́n lọ síbẹ̀, wọ́n rí pàṣẹ mọ́tò lóòótọ́, wọ́n tẹ̀ rí àwọn báàgì nǹkan, báàgì ilé tí wọ́n bá fi nọ́mbà ìléde. láìpẹ́ láì jìnnà wọ́n gbé ọkọ̀ takisí ọ̀gbẹ́ni àtọ̀gbẹ́ni, ó di iléeṣẹ́ ọlọ́pàá ìwọ̀. gbà tó débẹ̀, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹrù tó wá kó ń dàjí àárọ̀ yìí gboloko lọ. ẹrù kẹ̀, wàá jẹ́wọ́ o, ibi tó kẹ́rù lọ o. ó dájú ó ti débi báyìí lénìí, nígbà tó rí máa takò ó. àṣébẹ̀ lòun ti ń lọ gbé takisí, agbègbè bẹ̀ ló ti máa ń lọ gbé takisí nídàjí tí ọ̀gá tó ní takisí wà. ibi tó rí takò nìyẹn. ó lóun ti débẹ̀, wọ́n ní ó ti parí. wọ́n bá gbé ìwọ̀, ó di ibi báyìí, ó sì lówó mọ́ ibi kọ́ ló ń dé, ibi kọ́ ilé ọ̀gá òun lòun lọ gbé. ó sì sáré lọ gbé mọ́tò fi kó ẹrù tẹ yí kó nídàjí. èmi ti yín tòótọ́ kó tó bọ́ nú ẹ̀ afẹ́ tọdún kan ní olú iléeṣẹ́ ọlọ́pàá, kó tó bọ́ nú ẹ̀ fẹ́ tó ìjìyà. ṣé mọ̀ pé ó ṣòro wípé kí wọ́n lè sọ pé kò rí bẹ́ẹ̀. ó ṣòro kọ́dọ̀pá tó lè prúfù ẹ̀ pé kò rí bẹ́ẹ̀, nítorí gbogbo ọ̀rọ̀ tó ń kó máa sọ irọ́ ló ń pa náà ni. wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀. èyí ìyàwó tó ń obìnrin olóbìnrin tó ń tẹ̀lé wọn ríra wọn fún bí odidi ọdún kan. so ṣe rí ẹ̀wọ̀n irú ọ̀nà yẹn, ọlọ́run kan dédé fẹ́ fi
ìyà jẹ òun pé nǹkan tóun ṣe ìṣìnà yẹn ṣé àní kò dáa kò tún ṣe òfin ìyà jẹ ẹni tí ò ṣẹ̀ kò ṣẹ̀ ẹ́ lọ́wọ́ kò ṣẹ̀ ẹ́ lẹ́sẹ̀ kò tún á ń ṣe é hàn án so ṣé mọ̀ tá bá wo aspect yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mo ń bá bọ̀ ni pé ó ṣòro àwọn ẹ̀sùn míì wà tí wọ́n máa parọ́ ẹ̀ mọ́yàn tó jẹ́ pé kó tó lè bọ̀ nú ẹ̀ ọ̀nà ajé àfi tọ́lọ́run bá fẹ́ yọ ọ́ nínú ẹ̀ ló dẹ́kun. So tá a bá lọ sórí ọ̀dọ̀ àwọn agbófinró wa lórí iṣẹ́ ìwádìí ṣé mọ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó dángájíá nínú iṣẹ́ ìwádìí kì í ṣe pé ká máa ṣe wùrù lórí iṣẹ́ ìwádìí kọ́ni. Mo gbé òṣùbà ràbàǹdẹ̀ fún ZEB ní Eléwéran ẹ̀ka àwọn níbẹ̀ mo gbé òṣùbà ràbàǹdẹ̀ fún wọn nítorí àwọn nǹkan kan wà tí mo ti lọ síbẹ̀ fún rí tí mo dẹ̀ rí bí wọ́n ṣe ṣe pẹ̀lú àwọn tí àwọn afẹ̀sùnkàn wọ́n dẹ̀ ṣe ìwádìí yẹn fíní láì tiẹ̀ tì wọ́n mọ́lé wọn ò gba fádìn ṣé mọ̀ irú àwọn ẹ̀ka bẹ́ẹ̀ yẹn ó jẹ́ tí ó depend lórí ẹni tó bá head department yẹn tó bá jẹ́ olóòótọ́ èèyàn ni gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ náà olóòótọ́ ni wọ́n ó jẹ́ wọn tí wọ́n mọ́lé báyìí wọ́n ń rìlíìsì wọn fún mi ni tí wọ́n á ní tó bá dijọ́ báyìí ẹ máa kó wọn bọ̀ wọn ṣé mọ̀ iyì yẹn lásán tí wọ́n tà fún mi yẹn tó mọ̀ pé mi ò ń ṣe ẹni tí ó mú láwùjọ wọ́n kó wọn lé mi lọ́wọ́ wọ́n mọ̀ pé àwọn ti gbéṣẹ́ fún mi nìyẹn nítorí mi ò ní fẹ́ kó orúkọ tèmi ó bàjẹ́ ọ̀ràn yẹn máa kó wọn lọ títí wọ́n fi ṣe ìwádìí yẹn tán wọ́n fi rí ojútùú ọ̀rọ̀ wọn tí wọ́n mọ́lé lẹ́yìn tí wọ́n dẹ̀ dé ojútùú ọ̀rọ̀ tán wọ́n sọ pé wọ́n pè mí sẹ́gbẹ́ kan pé bàbá iye báyìí lẹ́wà lọ wá wá fún owó béèlì rárá special enquiry bureau ní Eléwéran wọ́n pè mí sẹ́gbẹ́ kan pé ó yá kódà ilé ìtura ìtaba téèyàn bá fẹ́ ṣẹ̀yọ́ tàbí téèyàn fẹ́ yé gbọ̀nsẹ̀ tó jẹ́ tọ̀ka tó wà nínú ọ́fíìsì ńbẹ̀ nígbà tí n bá fẹ́ ṣẹ̀yọ́ lọ́gá wípé ẹ wọ bẹ̀ yẹn ẹ lọ ṣẹ̀yọ́ yín níbẹ̀ ẹ sanwó ibi tẹ́ lọ ṣẹ̀yọ́ yẹn ṣé wọn pẹ̀lú àpárá pẹ̀lú gbogbo ẹ̀ pẹ̀lú gbogbo bí wọ́n ṣe bá mi dọ̀rẹ́ yẹn ó ṣòro kí n fojú wọn gbolẹ̀ nínú iṣẹ́ ìwádìí wọn ẹ̀tọ́ ọ̀dàsán mi tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá àwọn ọ̀gá wọn ń ṣe ni ẹ rí i pé àti máa bẹnu àtẹ́ lu iléeṣẹ́ agbófinró yẹn kò á dínkù gan. So ìyẹn bẹ́ẹ̀ lórí ọ̀nà àbáyọ tá à ń bá bọ̀ òun náà ni pé àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn wà rẹpẹtẹ wọ́n pọ̀ níbi tí ojú làdé yìí ọ̀pọ̀lọpọ̀ ètò ni wọ́n ń ṣe ní orí ẹ̀rọ amóhùnmáwòrán àti asọ̀rọ̀mágbèsì ọ̀sẹ̀ tí ń sọ̀rọ̀ gbèsì ní ìsìn iléeṣẹ́ rédíò kìí ṣe asọ̀rọ̀mágbèsì mọ́ so tí wọ́n máa pe nọ́mbà àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn síta ìpè tí ẹnìkan bá fẹ́ fi ọwọ́ lágbá yín lójú ẹ pè wọ́n so àwọn agbófinró àmì ìgbéra tí ń pè wọ́n agbẹjọ́rò kan wà tó jẹ́ pé bí èèyàn kan bá fẹ́ fi ọwọ́ lágbá yín lójú wọ́n ti ṣetán láti tá tán pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ gbogbo irú wọn ló wà kò sí nǹkan tó mú wa láti má ní gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ bá tẹ̀ jẹ́ mẹ̀kúnnù jù bẹ́ẹ̀ lọ tá a lè máa tọ̀ wọ́n lọ irú àwọn ọ̀nà àbáyọ kan náà tún ni then ilé-iṣẹ́ àtúnṣe ọgbà àtúnṣe yẹn ó yẹ kí monitoring máa wà ńbẹ̀ lóòrèkóòrè gbogbo àwọn tó bá ti ń kó wá bẹ̀ kí àwọn kan máa lọ ṣèwádìí kí ló gbé yín débi ìgbà wo lẹ ti débẹ̀ ìyẹn ni ó máa mú kí ni ò ní jẹ́ kí ẹlòmíín kan máa lo donkey years ní remand láì tí ì gbé wálé ẹjọ́ remand yàtọ̀ sí ẹjẹ́ àwọn pé ẹni tó ti dá fún ẹjọ́ fún ó ti wà lẹ́wọ̀n nìyẹn already ẹni tó ṣe awaiting trial ibẹ̀ làwọn èèyàn pọ̀ sí jù ibẹ̀ ni àrùn oríṣiríṣi nítorí àwọn tí wọ́n máa tó ń kó síbẹ̀ pọ̀
àwọn oríṣiríṣi ìjọba gan sọ gbogbo pé ibẹ̀ ti kún àkúfàyà. So ibẹ̀ yẹn gangan ó yẹ kí ìjọba máa lọ ṣe wọ́n ní àwọn bọ́dì kan tó máa lọ ṣe àbẹ̀wò síbẹ̀ lóòrèkóòrè. Ọ̀nà àbáyọ náà nìyẹn náà. Then tá a bá padà sí inú ilé àwa òbí kálukú kó fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó fi kọ́ ọmọ ẹ̀. Gbogbo ọmọ tí wọ́n ní tára ilé ẹni bá ń jẹ kòkòrò kan tí ò da tá a bá tètè bá wí hurú hẹrẹ ọ̀nà fún ẹ̀ kò ní já lè gbádùn lóru kò ní já sùn. So tí wọ́n ní àgbà tí ò kẹrùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré. So ó lẹ́tọ̀ọ́ ó jẹ́ iṣẹ́ pàtàkì fún òbí láti lè rí i pé òun ṣe àmójútó ọmọ òun bó ṣe tọ́ àti bó ṣe yẹ kó dẹ̀ fi ọ̀nà Ọlọ́run kó fi kọ́ láti lẹ̀ títí ó máa tójú bọ́. Ọlọ́run á wà pẹ̀lú. Àmín. Ọ̀rọ̀ rẹ o gbáǹkọ́gbì òun lẹ gbọ́ yìí o. Ẹ̀yin náà sì rèé mo mọ̀ pé onílàákàyè ẹ̀dá ni bẹ́ẹ̀ ṣe ń wò wá níbi tẹ́ tún wà jákèjádò àgbáyé kí lè ro yín pẹ̀lú àwọn àlàyé àti ìyànnàná tí wọ́n fi síta níbàámu pẹ̀lú ìrírí tiwọn nígbà táwọn wà lẹ́nu iṣẹ́. Mo kí yín o. Ẹ kí gbogbo àwọn tó ń wò yín jákèjádò àgbáyé ẹ wá pe nọ́mbà yín torí ọ̀pọ̀ a máa pè mí pé àwọn máa ń fẹ́ láti pè yín ṣé fún àmọ̀ràn ni ṣé fún ìtọ́nisọ́nà ni ẹ pe nọ́mbà yín síta fáwọn èèyàn. Tó gẹ́gẹ́ bí bàbá wa Bẹ̀mbẹ̀yẹkẹ bá ṣe máa ń sábà sọ ní gbogbo ìgbà àwa náà kọ́ Ọlọ́run ọba ni kò sọ ọlọ́gbọ́n kan kò dẹ̀ sí olóye kan kò sọ onímọ̀ kan bí kò ṣe Ọlọ́run. Ohun tó Ọlọ́run bá gbé wá pé ká máa sọ jáde náà ni a sọ ìṣọgbọ́n orí ẹnì kankan o. So àwọn kan wà tí wọ́n jókòó tí wọ́n ń gbọ́ ohun tá à ń sọ yìí tó yé wọn tó ju ìta à ń sọ yìí lọ tí ọpọlọ wọn pé ju ọpọlọ àwa tá à ń sọ̀rọ̀ yìí gan lọ. Ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀. So káàkiri nìkan máa sọ pé kò wà lórí afẹ́fẹ́ kó máa sọ pé kò sí bí ó ṣe jẹ́ irọ́ o Ọlọ́run nìkan ni kò sí bí ó ṣe jẹ́. So orúkọ tèmi òun náà ni Olóyè Odùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùdùn gbogbo ìlú Lábáìwá ní Ìtòkò Titun l'Abẹ́òkúta. Nọ́mbà ìbánisọ̀rọ̀ mi nǹkan ṣo náà ni WhatsApp nọ́mbà mi òun náà ni 08034275939 lẹ́ẹ̀kan sí 08034275939. Ẹ ṣé púpọ̀. Kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí. Ọlọ́run má jẹ́ ká ṣẹ̀wọ̀n, Ọlọ́run má jẹ́ ká dáràn. Wọ́n ní jẹ́jẹ́ mi mo jókòó kàn kọ́lọ́run kó jọ̀ọ́ kó máa dáàbò rẹ̀ bò wá. Àdúrà pàtàkì tó sì yẹ ká máa gbà ni pé àti lílọ wa àti bíbọ̀ wa ààbò Ọlọ́run kó má ṣe ṣí kúrò lórí ayé wa. Èyí ni mo fi ń sọ pé ó dìgbà kan náà lórí ètò fún ti dédé àsìkò yìí. Ẹ má gbàgbé Bẹ́mbẹ́yẹ́kẹ comedy ní YouTube. Ẹ lọ síbẹ̀ ẹ rẹ́rìn àríntàkìtì níbi tá a ti ń sọ pé ẹ bá wa parí òwe fáwọn èèyàn. Ẹ rẹ́rìn o ẹ sì tún kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Tèmi tí ń tòótọ́ ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì bẹ́ẹ̀ ṣe ń wo yìí. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín ATJ Textiles Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà báàgì agbádá súùtì dúfè beddings wedding gown bangles cotton táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street Ṣódùbí Oníkólóbó Abẹ́òkúta Ogun State Nigeria. Ẹ̀wẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook ẹ tẹ̀ ATJ Textiles aṣọ àdìrẹ ilẹ̀ wa tiwantiwa ni.
Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́ tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn ò sí, kìnìún lọ́ba ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salomon ló mú mi láàyè, òun ni ẹ máa wò.